Mo kí gbogbo àwọn olólùfẹ́ ìkànnì yìí. Ṣé àlàáfíà ni mo bá yín? Ọdẹ ọdún bí? Gbogbo àwọn olólùfẹ́ ìkànnì yìí. Ẹ tún wò pé kí ni mo tún wá fún ilé ni? Ọ̀rọ̀ Davido ni o. Ẹ jọ̀ọ́, kí ló wá ń ṣẹlẹ̀ lágboolé Fuji báyìí? Kí ló ń ṣẹlẹ̀ lágboolé musician báyìí torí Ọlọ́run? Mohbad la ṣì ń sọ wípé DNA Liam, DNA for Liam, DNA for Liam, DNA for Liam. Now, ó ti di DNA for Davido báyìí. Ẹ jọ̀ọ́, ọmọ 13 years wo ni wọ́n ní dandan wọ́n gbọ́dọ̀ ṣe DNA fún? Wọ́n ní Davido fọ́mọ kan lóyún. According to information, wọ́n dẹ̀ ni wọ́n ti ṣe DNA lákọ̀ọ́kọ́, DNA lẹ́ẹ̀kejì. Ẹ jọ̀ọ́, kí ló ń ṣẹlẹ̀? Àwọn àgbàbọ̀ wọ́n ní tógún bá jẹ lọ, ọgbọ̀n máa jẹ bọ̀. Ṣé ẹ mọ̀ pé lórí ọ̀rọ̀ Mohbad self, wọ́n ti ń tarnish image Davido already. Now, another analysis ló tún wá jáde lórí ọ̀rọ̀ Davido báyìí. Wọ́n ló fọmọ kan lóyún. Kódà wọ́n lọ́mọ yẹn ti wọ 13 years, ọmọ tọmọ yẹn bí. Wọ́n ní Davido sọ pé òun kọ́ lòun ní. Ọmọ yẹn sọ pé Davido ló fún un lóyún. Club náà wọ́n ti pàdé. This and this and this. Mo ti ń gbọ́ information yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ látẹnu Sister Kẹ́mi Olúnlọ́yọ̀, mi ò kọ bí ara sí. Now, ó dàbẹ̀ ní wípé ẹ̀kọ́ ti wá ń fojú mú mu hàn báyìí sí. Ọ̀rọ̀ ti wá dojú ẹ̀ báyìí sí. Àwọn kan ti ń blame bàbá Davido. Kò yẹ kó dá sí, kò yẹ kó ti fọwọ́ yẹn mú láti lẹ̀, kò yẹ yẹ mọ̀ pé tí nǹkan bá ṣẹlẹ̀ oríṣiríṣi information òun ló máa jáde. Ẹ jọ̀ọ́, gbogbo àwọn olólùfẹ́ kan ni ẹ bá mi share fídíò yìí. Ẹ bá mi share fídíò yìí kí gbogbo akẹ́kọ̀ọ́ látara fídíò. Ṣé rí gbogbo fídíò tó bá ń jáde látòrí ìkànnì yìí? Ẹ má kàn máa jẹ́ ká kàn máa gbọ́ lásán. Ẹ jọ̀ọ́, ẹ̀bẹ̀ ni mo bẹ̀ yín. Ẹ jẹ́ ká máa mú 1 or 2 things nínú ẹ̀. Ó lè má ti kàn wá sí, but ohun burúkú ò ní kàn wá lágbára Èdùmàrè. Gbogbo ẹ̀yin olólùfẹ́ mi, gbogbo olólùfẹ́ ìkànnì yìí, nǹkan burúkú ò ní kàn yín lágbára Èdùmàrè. Wá káwọ́ sẹ́yìn kó wá rojọ́. Káwọ́ sẹ́yìn kó wá sọ tẹnu ẹ̀. Kò ní ṣẹlẹ̀ sẹ́nì kankan nínú gbogbo àwọn olólùfẹ́ ìkànnì lágbára ọba mi Èdùmàrè. Wọ́n bú bàbá Davido pé kò yẹ kó lọ grant interview yẹn. Ẹni tí bá fẹ́ jẹ́ kí orúkọ ìdílé bàjẹ́, tí ó fẹ́ kó orúkọ family bàjẹ́, kò sí bí nǹkan bẹ́ẹ̀ yóò ṣe ní ṣẹlẹ̀. A lọ grant ẹ láti fi save family. Ẹ kúkú ti mọ̀ pé ní ilé ayé yìí kò sí nǹkan tẹ́ lè ṣe tó lè tẹ̀lé ayé lọ́rùn. Ẹ jọ̀ọ́, ẹni tó yọ ọmọ fún yín kò ní gbé yín lọ́mọ lọ. Ẹ bá mi share fídíò yìí. Kẹ́ bá mi subscribe sí Ẹlẹ́yẹlé Global TV. Tó bá yẹ pé gbà ọkọ lélẹ́yìí, tẹ́ ẹ kọ́ máa kọ sí péjì. Tẹ́ bá gbọ́ information yìí tán, mo fẹ́ kẹ́ ẹ fi ọkàn tí náà hàn lábẹ́ comment section. Ṣé Davido ló lọ́mọ lóòótọ́? Àbí òun kọ́ ló lọ́mọ? Ṣé wọ́n fẹ́ fọ ọwọ́ ọlá gbá arábìnrin yẹn lójú ni? Àbí arábìnrin yẹn ló fẹ́ tarnish family Davido? Ẹ má bá mi ká lọ. Before kẹ́ tó gbọ́ information yìí lẹ́ẹ̀kan sí, ẹ bá mi share fídíò yìí. Kẹ́ ẹ bá mi subscribe sí Ẹlẹ́yẹlé Global TV. Tẹ́ bá gbọ́ tán, kẹ́ ẹ wá fi ọkàn tí náà hàn lábẹ́ comment section. Let's go there. Ó fẹ́ bolówó tán ni.
Bàbá yóò ṣe fẹ́ ṣe DNA. Ìwọ fúnra ẹ̀ náà mọ̀ pé bàbá yìí ló lọ́mọ. Ìyá ìjálá bá mi káì náà mọ̀ pé bàbá yìí ló lóyún. Kí ló dé kí lẹ wá fẹ́? Ẹ tún wá rà àánú gbà. Tí wọn mọ̀ pé àánú wọn ṣá. Àánú wọn àwọn èèyàn lọ sórí máàtì wọn ló ń fẹ́rẹ̀ fún àánú. Ẹ̀yin wá ní àwọn ọ̀tẹ̀ ló kù. Ẹ̀yẹ̀ fi ṣàfàrà ẹ̀ fi ṣorí burúkú. Àánú tí ò ṣe é fowó rà. Àánú ò ṣe é fowó rà rárá. Àánú kò ṣe é fowó rà. Àwọn èèyàn lọ sórí máàtì báyìí tọrọ ń bẹ Ọlọ́run fún àánú yìí ni. Ọkọ náà ṣàánú àwọn. Ọ̀nà aláàánú kan tó ju gba aláàánú sáwọn. Aláàánú kan tó wá ju gba aláàánú. Wọ́n ní lọ́fẹ̀ẹ́ ló fò tẹ̀tẹ̀ sọnù nínú ẹbí yìí. Ẹ̀rí aláàánú orúkọ àánú lówó orúkọ ọmọ ẹ̀rọ ìṣó orí wọn ò gbadé. Orí wọn ò dẹ̀ gbadé tó tọ́ ìyá mi. Orí wọn ò gbadé. I'm telling you. Àwọn eléyìí ò mórí wọn ò dẹ̀ lè mórí tó bá ti jáde láyé. Wọn ò mórí. Ọkọ̀ ti kó rédèrèdè bá ọmọ kékeré yẹn. Wọ́n ti kó rédèrèdè, wọ́n ti kó bá ọmọ yẹn. I'm telling you. Ìgbésẹ̀ àwọn ọmọ yẹn náà máa gbé. Wọ́n ti kó rédèrèdè bá ọmọ yẹn. Ọmọ tí ò mọ kankan ti kó rédèrèdè bá. Ṣé wá rí tàbí kẹ́mi yẹn? Ẹ wo, ẹ má jọ mu lọ sí Kirikiri o. Ọgbà wèrè láti ní ọgbà wèrè. Ẹ má tún lọ dé òun sí Kirikiri. Ọgbà wèrè ló ní ìjà àti ìnídìí ẹ̀. I'm telling you, ọgbà wèrè ló ní tó máa sọ lọ́wọ́ tó lẹ́sẹ̀ pẹ̀lú ṣéènì dẹ́ni. Àjọ òkun ṣéènì gidi lágbọ́dọ̀ fi sọ àǹtí mi kẹ̀kẹ́. Àbí ọmọ bá ẹ̀jẹ̀ máa lé ìmọ̀ ni. Láti nídìí kó sọ ní ṣéènì. Kó sọ lẹ́sẹ̀ kó sọ lọ́wọ́ kó wá bá a dé ẹnu ẹ̀ pa. Ẹnu ìfò tó fi ń já wáyà tó fi ń já kiri burúkú yìí. Ní wọn kó ẹ̀jẹ̀ bọ́tà bẹ̀rẹ̀ sí máa sọ. Ẹ bá dẹ̀ máa wádìí ẹ̀ lọ. Wọ́n lè jọ ní íńtírẹ́sì lórí bàbá Adélékè o. Bàbá ní íńtírẹ́sì lórí bàbá yẹn. Kí ọ̀rọ̀ lọ ti kiri bò kó lọ gé bàbá jẹ. Àǹtí ò ní gìrì náà. Ẹni tó bá ní gìrì ló máa ń gèèyàn jẹ. Everybody, please, can you mute? Not everybody mute. Story does not belong as gossip on our office. What about Anu, who has to endure everything? Titilayo, my only sister, single-handedly raised alongside me by her mom, went to the oppressors to collect money. She said, Titilayo, the one that it was my mom that single-handedly
to us, she handed the page to us in 2019. The gap is there. I am not a social media user, and I don't post for 4 years. In 2023, I started to post on Achen's birthday and photo shoots, and I have logged on from many locations. I no longer live in Ibadan. I don't live with my mom. I am a trader by profession, and my goods from border country. I buy my goods from border countries. There was no time Titi told Dr. Kemi to stop posting about Anu. They don't have each other's contact number. My mom, Mrs. Wako Lavinjo, also posts some of Anu's video. We are not in touch with Dr. Kemi, even though she posts about us. She held a press conference and did public relations for us during our 2018 appeal. Sir, as the patriarch of the family, you should not be talking on David's behalf. You should not be talking on David's behalf. I am not Sophia negotiating child support. Can you imagine? How can you even be Sophia? That's an insult on the mothers of Davido's children. Can you imagine? Baba Davido, after this one that you read, and you hear, if you will continue to support the family, they will believe you have something to hide. That is the truth. They will say you are helping out because they are calling you oppressors. If you are saying, the sister said it is not her that is handling, that is Kemi, and she's coming out to call you oppressor, let's even assume it's Kemi that is doing that. And if she cannot come out to defend you people and say, no, that thing does not belong to me, that means there's something going on. If you leave this and you still continue to support them, let Davido address me. Your power and money is being abused here. David is obviously a boy and not a man. It took money to you for you. It took money for you to use a family member of ours to spy on us. If anything happens to me, my daughter and mom, the police should hold you responsible. I know I never met with you in 2020 for a 4 additional DNA tests. I had not seen Brett since the night when they died at my place of work. GQ Club in Ibadan. That's the night. You know what's in Ibadan. I has never met Greg. Dr. Kemi suspected I may have also slept with him, and she asked me in my detailed interview, which is now floating about. Post the text, sir. Thank you. So this girl is now calling on Baba and saying Baba lied. She's saying Baba lied that the pregnant Davido's cousin, that she never met him again. So there was no DNA test. As Baba told us that they had DNA test with Brent too. So who is lying? Can Dr. Adeleke come out and lie to the whole world? Press conference. Because when the bio social media is okay, and then I'll go back to when you got Kemi post. Oh yeah, that's what I tell you.
So gbogbo ọba tí kí ẹ̀yin bá ṣe they deserve it. Kí ni ìjàmbá tó máa ń gbé nǹkan sọ pé ilé ọkùnrin she's not working with Kenny. They are both doing it together. Because when she's not 18, she's not 19, she's above 20. Because of 30 years, no one away. So, even to have a soul get lady, get a fashion of one of them, so to have a boy in Pass, get away. I know. It's I don't know to find out on the air. I just that's how we push it. So these things, I want to make sure you know the policy does it. Okay, why are you doing this thing for Christ's sake? It's a better no more. If I tell you what's going on so much, paternity wahala for me. If I don't take it for renovation, you know, I let you know that you have a convention in you. There is those one that is not an industry for God's sake. It's well led. Okay, you know, if you try to fail about profession, it's not that you don't really want to buy. But when there's a matter, I did not take it on. It went to share for me, let them go better. When it took the money, some people are counting. Being a philanthropist does not mean making your wife stupid. Stupidity, but for me, so to face my bad, if you don't think he's a liar, he deserves it. Even though we know he's a quiet man, you know the kind of child you have. Then she's a very, very, very shameless woman. Or you have one way when it is at that point, somebody when you perform right. Someone is there, even your story is there, don't read it, you go, I want you. You see, the Baba very low money. So that is nonsense, before me, at the end of the day, they take my chicken back, they want what I need. It's okay. I don't have a reputation that I know. But Baba, you tell me,
ó lè jáde fún ọmọ yẹn eléyìí ò kì í ṣe ti ẹnì kan mọ́ náà. Out
sọ̀rọ̀ mọ̀ pé alájà tó ń bílé bàbá Davido ìyẹn lè da gbogbo nǹkan rú. That's why tó jẹ́ kí bàbá Davido gbọ́ngàn ra sọ̀rọ̀ yẹn jáde. Alájà ò gba nọ́sẹ̀nsì. Tí ò gba nọ́sẹ̀nsì yẹn kọ́ dé ó sọ̀rọ̀ tí bàbá tó sọ̀rọ̀ bí kìíní yìí. Because ká ní pé alájà yẹn sọ̀rọ̀ ó máa kíláàsì gbogbo ẹ̀ jáde ni. But bàbá yẹn fẹ́ jẹ́ pé kó lè sọ̀rọ̀ ẹ̀ jáde kí everything lè ṣe. Nǹkan tó ń ṣẹlẹ̀ nìyẹn. Tẹ́ bá wò ó ọmọ náà ń wò yẹn kó lè má sọmọ Davido. Wọ́n fẹ́ kẹsí lọ́rùn tó jẹ́ pé wọ́n ti fi condition sí nídìí nítorí pé wọ́n fẹ́ ṣe nǹkan báyìí. Wípé ẹ fún wa ní oye báyìí ká tó lè ṣe káwọn tó lè gbà. Àwọn yẹn lè rò pé condition eléyìí pọ̀ jù kí káwọn lè ṣe léléyìí jáde. Olóde tí bàbá yẹn wá speak out jáde. Ẹ sì máa rí àwọn kan wà tí ò rí rí tó ti ti máa gbọ́mọ wá fún. Ẹni pé àwọn ló bá wọn sùn. Ṣé nígbà kan náà lẹ́ ń wò ó nígbà kan wà tí ẹnìkan jáde tó ní ìsìlò wà tó ní Tinubu ló fún lóhùn ló bí wù. Ẹ lọ bí o, ẹ lọ sẹ́ irú àwọn kan bẹ́ẹ̀ máa ń ṣẹlẹ̀. Tí wọ́n bá ti wà àgbékalẹ̀ lónìí pẹ̀sẹ̀. Oríṣiríṣi ló máa jáde. Oríṣiríṣi ló máa jáde. Màjáwé yìí ò kí mọ̀. Àwọn ọkọ̀ máa gbé dandan nǹkan tó yẹ kó ṣe lélẹ́yìí. Ẹ wo iye èèyàn tó lọ gbóyún bá Two-Face. Ó ga ọ́. Tí Two-Face kò lè rí wọn, Two-Face ò rí mi rí, Two-Face náà ní pé sọ́mọ ni ẹ máa gbé wá. Ní gbogbo tẹ́mi yẹn, ẹ máa gbé wá tó bá ti jẹ́ ọmọ. Ìpè ní àwọn kan tó wà pé this guy is crazy. Àwọn kan fi sádànù. Ṣé ẹ sáàdì bẹ́ẹ̀? Àwọn kan wà tó jẹ́ pé kílò ìdílé ṣé ibo ló ti fẹ́ ibo ní ilé nìyẹn kó ti rí Davido. Ṣé Davido tó sí ẹ̀? Davido ló wò mọ́ rí but wọ́n ní club ó sọ club ti Davido sí. Ẹ máa wọ́n bọ́ ìṣe lè fi kúrò yìí o. Ṣé báwo ló lọ gbéra bá Davido? Davido tó ṣe ẹ̀ náà ọwọ́ náà lóyún fún yàn. Ṣé bí àwọn cases kan wà táwọn máa ń gbé jáde táwọn ní pé bóyá lòdò la right? Ó lè jìnnà ìgbé kí sọ̀rọ̀ ní. Àìmọye tí Sani Adé tó jáde náà lẹ́nu tó mẹ́ta yìí. Tílẹ̀ ní ẹ̀sọ́ pé Sani Adé sẹ́ni wọn wá Sani Adé tí wọ́n rí Sani Adé. Ó lọ mọ Sani Adé lọ, ó lọ wá pé Sani Adé káàkiri. Different people ló máa tọ́ ara rẹ̀ ọmọ olówó náà. Ló máa tọ́ rẹ̀ mọ́ ọmọ fẹ́ mọ́ sọ́ọ̀tì pé kìíní kan. Àwọn èèyàn tó jáde fún Two-Face nígbà yẹn wọ́n máa tọ́jú ẹ̀ lórí pé Two-Face ló fáwọn lóyún. Ló bá tán. Nígbà tó yà ẹgbẹ́ ló lè gbórúkọ wọn mọ́. Nítorí pé election tó ń bọ̀ fún àbúrò bàbá Délédé nǹkan tó ṣẹlẹ̀ tó fi pé ìkọ̀ yẹn jáde nìyẹn. Pípẹ́ bí ọba ti ìkọ̀ yẹn jáde àwọn lè fi gba billions of naira lọ́wọ́ wọn. Wọ́n lè má bèrè náírà kó lè jẹ́ dọ́là náà bèrè. Naked people have happier men. Ẹgbẹ́ kí election lọ́tọ́ wọn ò ní gbọ́ pẹ́lẹ́ lẹ́nu wọn mọ́. Ẹ ṣe sà. Ohun tó ṣẹlẹ̀ nìyẹn ṣe ẹrẹ sáìbẹ́ yẹn tó bá gbà lájà lọ sọ̀rọ̀ alájà máa da gbogbo kan rú. Ohun tó ṣẹlẹ̀ it's very easy. Ó ṣe àwọn ọmọ wa obìnrin àníkà bá sọ̀rọ̀ kó má bàánú ẹbí wa jẹ́. All these girls close your team. All this Davido people. They are opening too much. They are opening too much for them. Bí àwọn èèyàn tó ti bá sùn ni. Ọ̀gbẹ́lẹ̀ lọ. Àwọn ọkùnrin yìí náà, àwọn ọmọkùnrin wa náà kàkà fún wọn, kọ́ máa protect ara wọn. It's not every woman you meet, you sleep with. Àwọn ọmọkùnrin wa náà, ẹ jẹ́ àtọ́ làwọn ká má bàánú ẹbí ká ti jáde. Because òun ló kó bàbá ẹ̀ síta yìí. Ká ti jáde, ó ń bá ìlú kọ́ńdọ̀. Ẹ jẹ́ ká sọ̀rọ̀ bí tọ́rọ̀ wà. Ẹni ọkùnrin tó bá ń ṣe gbogbo rọ̀dọ̀rọ̀dọ̀ ẹ má jẹ́ àṣẹ bẹ́ẹ̀ yẹn mọ́. Ẹ jọ̀ọ́, ẹni yóò ṣe lọ bá Ṣáṣù, wọ́n ní Ṣáṣù ló fún ọ lóyún. Ọgọ́ wọ́n dẹ̀ gbogbo lọ bá Ṣáṣù. Tó bá lọ fún Ṣáṣù ó bá yí ara ẹ̀ jẹ́ nìyẹn. Àwọn tó máa expose ẹ̀ ní ìyẹn máa tún fi kọrin ni. Ó tún fún yẹn náà dá lílẹ̀ rẹ̀ sí mí nìyẹn.
ọmọ olóòdẹ. máa tọ́nà sí mi.
tí ó bára wọn mu. Wàhálà wà o.
yá ọ̀rọ̀ lẹ́tí gbọ́ yẹn má jẹ́ kí n dá yín lágara ẹ̀yin olólùfẹ́ mi kí lẹ rí sí i mo fẹ́ kẹ́yìn náà fi èrò ọkàn tí yín hàn lábẹ́ comment section kí wọ́n bá mi share fídíò yìí ẹjọ́ ẹ bá mi share kó go viral ẹ̀yin tó yẹ pípa àkọ́kọ́ lélẹ́yìí tẹ́ ẹ kọ́ máa kọ̀ sí péjì what are you waiting for ẹ̀yin náà ẹ darapọ̀ mọ́ wa ẹ subscribe sílẹ̀ ẹlẹ́gbẹ́lẹ́bà TV kálẹ̀ jẹ́ máa jẹ ìgbádùn ètò yìí lọ mo tún padà bọ̀ ire o.